ẹ̀yẹ̀kú méjì àwo Ilé Ifẹ̀ o. Àwo oníṣẹ́ àwọ̀. Ìwòrì méjì àwo Ilé Ifẹ̀ o. ẹ̀yà o àyẹ̀wò ní Ilé Ifẹ̀ níwọ̀n ìsìn àti kò lè àfihàn aláyélúwà ti Ilé Ifẹ̀ níbí ìyẹn lè ọ̀dọ̀ kábíyèsí wa aláyélúwà ọba Adéyẹyè ẹni ìtàn Ọ̀jájá ẹlẹ́ẹ̀kejì àti kó dàpọ̀ ẹ̀yà àwa wà ní òkè Mògún nílùú Ifẹ̀ níbí lèlé asọ́fà pé ìgbà oṣù lọ́dún ní kábíyèsí máa ń dé adé ìṣẹ̀ǹbáyé ìyẹn náà máa dé rẹ̀ yìí wọ́n bá ti dé àwọn dé wá sí òkè Mògún káwá wúre níbẹ̀ ká ṣàdúrà gbogbo kíṣe ń lọ láti mú wá fún láti jẹ́ta láti wà ní Ilé Ifẹ̀ níbí gbogbo ẹ̀yin ọmọ Yorùbá gbogbo ọmọ Àwórì wá wáká orí ìlú wa rí àwọn olè gbàgbé ẹ ìyẹn ló jẹ́ ká wà níbẹ̀ yìí àdúrà ní kábíyèsí gbogbo wa àwọn àdúrà ní pé gbogbo àwa ní onítọ́dún yìí àárín tọdún yìí ṣàṣemọ ààrẹ ní gbọ́jọ́ ọlọ́jọ́ lọ ẹ ṣe kẹ́sẹ̀mí wò wá. Ọ̀ṣà méjì o àwo Ilé Ifẹ̀ nìyẹn. Ògúndá méjì o àwo Ilé Ifẹ̀ nìyẹn. Ìrètè méjì àwo Ilé Ifẹ̀ nìyẹn.
ọ̀sẹ̀ méjì o àwo ilé Ifẹ̀ ni wọ́n o. òfún méjì o àwo ilé Ifẹ̀ ni o. Babátúndé àwo ilé Ifẹ̀ ni o. House committee chairman of Papa. Ẹ ṣeun, ọmọ bá mi ṣílẹ̀. Ẹ ṣeun, ọmọ bá mi ṣílẹ̀. Ẹ ṣeun, ọmọ bá mi ṣílẹ̀. Ẹ ṣeun.
Thank you.